tó ẹ kú ojúmọ́ o ẹ̀yin ènìyàn wa. Tá a bá wo bójọjọ́ ti rí ní àtìhín, ẹ rí pé bí aago 3 kọjá ìṣẹ́jú 5 la wà, aago 3 òru 3 AM. A kí yín tológun, a kí yín tẹ̀ṣọ́, a kí yín bí ojúmọ́ wọn ti mọ́ láàárọ̀ yìí, bẹ́ẹ̀ náà la kí yín bí tọ̀sán ti pọ́n, a tún kí yín níbi tílẹ̀ ti ṣú pé ẹ káalẹ́. Àwa náà ni wọn ò ní fẹ́ lómi ṣe wá, bó tiẹ̀ jẹ́ pé ó ti tó ọjọ́ mélòó kan tá a ti wá sórí ìkànnì gbẹ̀yìn. Eléyìí tó jẹ́ pé òjòjò ló ń ṣògùn tára ògùn òfin le, ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba, ara ti le báyìí láti padà sórí ìkànnì yìí láti máa fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ ètò yìí àtòrí àwọn olólùfẹ́ ìkànnì yìí. Léléyìí tá a tún máa fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ àwọn tí ń kàn sí wa lọ́lọ́kan òjọ̀kan lórí àwọn ìgbésẹ̀ tó wà wájú wa tá a fẹ́ gbé, bó tiẹ̀ jẹ́ pé tó wà ńlẹ̀ kò tó nǹkan, tó wà ńlẹ̀ ò tó nǹkan. Wàláì a gbọ́dọ̀ parọ́, ṣùgbọ́n gbogbo wa bá ṣe rí, àwa náà nípa táwa náà sà látọwọ́ ara wa láti lè jẹ́ kí ìrìnàjò tá a fẹ́ rìn káàkiri kó kẹ́sẹ̀ járí. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ṣàtìlẹ́yìn fún ètò yìí bọ̀ láti ilẹ̀ wá tí wọ́n jẹ́ kó sú wọn, wípé a dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan, a dúpẹ́ ribiribi, a dúpẹ́ pé òkun, a dúpẹ́ pé òkun. Wọ́n ní yìnyín kẹ́ni lè ṣèmí sí. Adíáfẹ́rù ọmọkùnrin òde ìgodó, ọ̀pẹ̀ á yìn ọ́, Ifá kò tún lè sóore èmí sí. A dúpẹ́ o, àmọ́ lóore o, àmọ́ lóore gidi gan lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Àtẹ̀yin tẹ́ ń ṣàtìlẹ́yìn fún kànnì yìí, a dúpẹ́ àmọ́ lóore. Eléyìí tó gbé wa wá lónìí, a fẹ́ kí àròyé púpọ̀ ju tó wà ńlẹ̀ lọ. Eléyìí tó gbé wa wá ní yàjóyàjó, ó ní ọ̀rọ̀ tó yẹ ká ti sọ̀rọ̀ lé lórí, ṣùgbọ́n torí bí ìlú ti rí látẹ̀yìnwá kò jẹ́ ká ráyè mẹ́nu lọ́bẹ̀. Òun náà ni ọ̀rọ̀ wàhálà tó wà nípínlẹ̀ Ọ̀ṣun, tí wàhálà yìí tó fẹ́ mú odidi ìlú kan parẹ́ lójijì. Ìlú Ẹ̀rìn Ọ̀ṣun, ìlú Ifọ̀n Ọ̀ṣun, bẹ́ẹ̀ ni ìlú Ìlọbù. Àwọn ìlú tá a mọ̀ dáadáa díjúdíjú ni, ìlú tá a mọ̀ dáadáa díjúdíjú. Tá a bá wo ọjọ́ orí tó wà lórí àwọn ìlú yìí àtàkókò, kò sẹ́ni náà nípínlẹ̀ Ọ̀ṣun tí ò mẹ́lẹ̀ tó dàgbà, tí ò mẹ́lẹ̀ tó jù nínú àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ yìí. Ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ gangan là ń lọ, gbogbo ìlú mẹ́tẹ̀ẹ̀ta la mọ̀ tán bí wọ́n ti jẹ́. Ìlú kan bẹ láàrin yẹn, Ẹ̀rìn Ọ̀ṣun tá à ń pariwo yìí. Kákàndọ́gbọ́n sọ bẹ́rẹ̀ Ọ̀ṣun ṣe jẹ́, àní jẹ́ kí gbogbo ẹ̀ ó pọ̀ jù, àdẹ́nì kankan lẹ́bi, àṣìbẹ́nì kankan wí. Ẹ wo orú Ẹ̀rìn Ọ̀ṣun, àkànfẹ́ ṣàkàwé ni lórí ìlú tán pè lẹ́rìn Ọ̀ṣun. Ẹ wo ìlú Ẹ̀rìn Ọ̀ṣun dáadáa, tẹ́ ẹ bá wò ó, ẹ rí wípé ìlú yìí wọ́n lọ́mọ ìyá. Àwọn ìlú tó lọ́mọ ìyá ni Ifọ̀n tẹ̀wé náà lọ́mọ ìyá. Ifọ̀n tìpínlẹ̀ Ọ̀ṣun nu orírun kan ni. Ifọ̀n kan náà ń bẹ ní Oǹdó, ara wọn àṣẹ́kùbọ̀ fọ́nù. So bí wọ́n ti rí lọ́nu. Ẹ̀rin ilé ń bẹ nípínlẹ̀ Kwara, àwọn àṣẹ́kùbọ̀ tiwọn náà ló wà ní Ẹ̀rìn Ọ̀ṣun tẹ̀ ń wò. Bẹ́ẹ̀ náà ni Ẹ̀rìnmọ̀ tẹ̀ ń wò, ara àwọn Ẹ̀rìn náà ni. Tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́rìn, ìtí mo fẹ́ fàyọ pẹ̀lú Ẹ̀rìn Ọ̀ṣun tí mo sọ lẹ́ẹ̀kan, ìlú yẹn àwọn nímùlẹ̀. Tó jẹ́ pé tí nǹkan ti ṣẹlẹ̀ lẹ́rìn Ọ̀ṣun yẹn, kò sí ni ẹ̀ẹ́bẹ̀rin ilé lójú ogun tí wàá sọpọ́ọ̀tì wọn. Tí Ẹ̀rìn ilé bá ń jà lọ́wọ́ kìtàkìtà níbi tó wà yẹn pẹ̀lú Ọ̀fà, torí Ẹ̀rìn ilé àtọ̀fà náà máa mú nǹkan lẹ̀ gidi gan. Ẹ̀rìn Ọ̀ṣun nínú wọn, Ẹ̀rìn mọ́ ń bẹ̀. Gbogbo wọn máa tẹ̀léra wọn kiri, ọmọ ìyá ni wọ́n. Kì í ṣe bí tá à ń lọ nu,
a kàn fẹ́ ṣàlàyé báwọn ìran kọ̀ọ̀kan ládùúgbò yẹn ṣe rí. ìlú Òbú tí gbogbo wọn wá dẹ́yẹ sí tí wọ́n ń bá fa kìtìpá yìí, a rí i wípé ọ̀pọ̀lọpọ̀ wàhálà ìlà ìlò yìí kò yé ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá, pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀ṣun. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, èmi nínú fídíò mi bíi 4 sí 5 sí 6 ni mo ti dárúkọ àwọn wàhálà yìí pé yóò ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Ara rú ẹ̀ là ń rí lé ní ẹni tó bá ń bá mi bọ̀ látọjọ́ tó ti pẹ́ tẹ́ pé bí ọdún 5 sẹ́yìn lẹ ti ń tẹ̀lé ìkànnì yìí, ẹ mọ̀ bá àwọn fídíò yẹn pàdé níbi tí mo ti mẹ́ńṣẹ̀ wàhálà tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Mo máa ń dárúkọ àwọn ìlú kan táwa fún ara wa mọ̀ pé wàhálà wà ń bẹ. A dẹ̀ ń sọ gbogbo ìgbà. Àwọn kan wà táwọn lọ́ tí wọ́n lọ́rùn mọ́lẹ̀ tó jẹ́ pé any moment from now àwọn náà lè strike. Ṣùgbọ́n yìí tí wọ́n ń pè níjọba, ìjọba ò wúlò fún ìran Yorùbá. Ibi tí mo ń lọ gangan nu. Nǹkan tí wọ́n ń pè níjọba Nàìjíríà kò wúlò fún ìran Yorùbá. Ẹ̀yin Yorùbá, ẹ tẹ́tí yín lẹ́kọ̀ọ́ lórí tí mo fẹ́ sọ bíbá ilé ni. Mo rí wípé tí nǹkan bá ń ṣe yín ẹ̀ mọ̀ mú mọ́ra. Àwọn bẹ́ẹ̀ fẹ́ mú mọ́ra gan, àwọn wèrè kan bẹ́ẹ̀ nù ìran Yorùbá wọ́n mọ̀ fọ́ọ̀sì yín kẹ́ máa mú mọ́ra nítorí àtijẹ àtimu tiwọn. Àwọn wèrè inú ìran Yorùbá tí wọ́n ń kọ́ sínú wọ́n mọ̀ pẹ̀lú àwọn olóṣèlú. Àwọn tí ń jẹ́ kí ìyà ó jẹ ìran Yorùbá olóṣèlú ni. Tẹ́ ẹ bá tún rí ìlú míì tó tún ṣígun síra wọn lẹ̀ Yorùbá, olóṣèlú ní ń dá gbogbo wàhálà yẹn lẹ̀. Because wọ́n rí òdodo ọ̀rọ̀, wọn ò sì tẹ̀lé. Wọ́n rí tí wọ́n ń pè lódodo, gbogbo wọn kọ̀, wọn ò fẹ́ sòdodo. Ṣùgbọ́n wọ́n ṣe tán àti fẹ̀mí àwọn ọmọ ìyá wọn ká máa fi ṣòfò nítorí àtijẹ àti mọ àwọn ìran kan, àwọn ẹbí kan péréte. Mo ń bọ̀. Nígbà tí Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ tí wọ́n tú pọ̀, ṣáájú náà ẹ lọ wo wàhálà tí Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ti ń bá bọ̀ látayébáyé kó tó di àsìkò tí wọ́n mú nǹkan lẹ̀ pẹ̀lú ìbọn tí wọ́n fèsì ara wọn. Ẹni tó bá rí ogun rí, tó bá ti witness ogun rí, ló lè mọ ìtumọ̀ tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tí ò bá fojú wírí yóò kàn máa sọ kátikàti ni. Torí ẹ̀ ni mo ṣe ní ìmọ̀ràn ńlá láti bá gọ́vnà sọ. Kì í ṣe pé kẹ́ ẹ pé àwọn ọba méjèèjì papọ̀ kẹ́ wá fọ́ọ̀sì wọn pé àlàáfíà gbọ́dọ̀ jọba láàrin wọn. Ẹ lè fọ́ọ̀sì àlàáfíà tẹ̀yìn fúnra yín ò bá kírètì àlàáfíà sí àárín wọn. Tẹ́ ẹ bá fọ́ọ̀sì àlàáfíà tẹ́gbẹ́ bá regbé tẹ́gbẹ́ regbè tẹ̀yìn ò sí ìjọba mọ́, táwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta yóò bá sí lórí oyè mọ́, táwọn mẹ́rin bọ́ síbẹ̀ lọ́la, wọ́n ó tún mú nǹkan lẹ̀ láàrin ara wọn. Ara àwọn òdodo ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn ni nígbà tí bàbá wa olóyè Sunday Igboho jáde lórí ọ̀rọ̀ Gàngán tí wọ́n fa wàhálà pẹ̀lú Sálíù àbí kí Sálíù Ìgàngán nígbà yẹn, tó padà dé pé àwọn Yorùbá nation lọ tó sí wọn pé ẹ máa bọ ẹjẹ́ àjọ pàtọ̀pọ̀ kípò òhò. Ìjà yìí ṣèjà ẹnìkan kì í sì ṣèjà ìlú kan, ìjà gbogbo ọ̀ràn Yorùbá ni. Ẹjẹ́ àgbéná wojú àwọn ará abẹ́ kán lè mọ̀ pé ilẹ̀ Yorùbá a ní ìdìdáǹdè. Olóyè Sunday Igboho join hands pẹ̀lú bàbá wa Professor Banji Akintoye, wọ́n gbé kọ́ọ̀sì yẹn dání. Mo jáde nígbà yẹn because nígbà yẹn àwọn èèyàn bẹ́ẹ̀ mi náà sọ̀rọ̀, ṣùgbọ́n èmi ò tètè gbà torí n tá a gbé dání nígbà yẹn ni pé lára tó lè mú kílẹ̀ Yorùbá dá dúró. A ti rí ìwà tí bàbá Ọbásanjọ́ wù sí wa pẹ̀lú gbogbo ọdún tó fi ṣèjọba. Yorùbá ló kó páńpẹ́ bò lórí jù, ló kó páńkẹ́rẹ́ bò lórí jù. Àwa wò pé tá a bá gbé ọ̀jọ̀gbọ́n
ni bàbá Bọ́lá Ahmed Tinubu gbanúgbá lẹ́yìn ó sì mọ̀ nípa ètò òṣèlú. Ẹ jẹ́ àpàtọ̀pọ̀ pẹ̀lú rẹ̀ ká dúró tì í, tó bá débẹ̀ yóò fakọyọ. Ó ní òjé mi ó darapọ̀ ńgbà náà. A dẹ̀ campaign káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Lórí ọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu gbàsgbòs ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá o, ní gbàsgbòs gidi, kì í sojú lásán. Bàbá a mú nǹkan lẹ̀ nítorí títí bàbá Bọ́lá Ahmed Tinubu kó lè di pẹ́sidẹ́ǹtì orílẹ̀-èdè yìí. Àìmọye ọmọ ìyá wa tá a lọ́ọ̀kì wọn họ́pù spiritually nítorí ká lè rí ìbò yẹn ṣe. Àṣírí mo gé fún yín o, ọ̀pọ̀lọpọ̀ ètùtù ló lọ nílẹ̀ Yorùbá ń gbà yẹn o, àti àwọn àgbààgbà sórí iṣẹ́, àwọn tí wọ́n mọ nǹkan láti inú àtẹ̀yìn, àti wọ́n sọ pé ṣé bá ṣe máa wo ilẹ̀ bàbá wa nìyí tí ó máa jò. Àwọn olóyè Sunday Igboho náà wà lápá bíkà, àwọn náà ń fa wàhálà bóun ní ilẹ̀ Yorùbá ó sì gbà dáńdè. Kọ́ọ̀sì kan náà lágbé dání, ṣùgbọ́n ìrìn àjò tá a gbé gbà yàtọ̀. À ń rí àwọn tí wọ́n gbé Yorùbá nation dání nígbà yẹn bíi alátakò fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá, níta fi campaign against wọn nu. Àwa dúró ti bàbá Bọ́lá Ahmed Tinubu kó fi dé ibi tí Yorùbá lọ́jọ́ tó wọlé. Mo mọyì ìpè tí mo gbà all over the world, láti China, láti Hong Kong, láti gbogbo àwọn ìlú wọ̀nyẹn tó jìnnà, làwọn èèyàn ti ń pè mí tòrótòró pé hey, ìbò tí wọ́n ń kà lọ́wọ́ yìí sí ó fẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu, tí mò ń fi wọ́n lọ́kàbalẹ̀ pé ẹ̀fọ́ kabalẹ̀ níbi tá a bá dé ẹ̀kọ́ ṣojú múmu. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ibi tá a fẹ́ kí obì ó ti wù ibẹ̀ náà lóbi ti lálẹ́ wù, ibi tá a fẹ́ gbọ́n sí ibẹ̀ abá obì ńbẹ̀ tó bì ti lálẹ́ wù ńbẹ̀. Inú gbogbo wa dùn, àjọ jàgínní yòdò, gbogbo wa la forin tuntun sẹ́nu pé ọpẹ́ ni fún Olúwa, pé ọ̀gbìn tá Yorùbá ń fẹ́ ọ̀gbìn lé wọn lọ́wọ́. Àwọn míì pa nítàn wípé ìran Yorùbá ò ṣe rí, tó rọ́pọ̀lọpọ̀ gbà pé Matthew Òkìkíọlá ọmọ Yorùbá ni pẹ̀lú gbogbo wa tí bàbá yẹn hù sí ìran Yorùbá. Bàbá Matthew Òkìkíọlá gbogbo téèyàn máa fi fìyà jẹ ìran Yorùbá pátá ló fi fìyà jẹ ìran Yorùbá lọ́dún méjìlá mọ́kànlá tó lò láti fi ṣèjọba. A ní ìtàn 79 lọ́wọ́, tó bá ti ẹja àgbà pé Awólọ́wọ̀ wọlé 79, ẹja àgbà bẹ́ẹ̀ torí election ni. Bọ̀ bàbá wa ọba Òní tó wà ní Ìdó-Àní, àmọ́ tí Matthew Òkìkíọlá ṣe fún kí bàbá yẹn tó dèrò ilé, ṣùgbọ́n orí tí ó bá dádé kò ní ṣaláì ní dádé. Bàbá yẹn ló wà lọ́ba Ìdó-Àní lénìí. Ẹni bá gbé bàbá yẹn jókòó, bàbá ó sọ tẹnu wọn àwọn ìwà àrékérekè tí bàbá Ọbásanjọ́ fi bá wọn lò nígbà wọn jọ wà nínú aṣọ ológun, àtàwọn ìwà àrékérekè gbogbo màlúù tí bàbá wa Awólọ́wọ̀ tó gbé wọlé torí ká bàbá máa jẹran màlúù Fúlàní. Gbogbo ọjọ́ wájú wa l'Awólọ́wọ̀ rídì ló fi ṣe gbogbo nǹkan tó ṣe fún wa pé ẹjẹ́ àwọn ìran Yorùbá, ẹjẹ́ ìran mi ó kàwé ìwé ọ̀fẹ́. Awólọ́wọ̀ ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́, ó ṣètò environment tó wà conducive fún wa láti ṣòwò, láti kàwé, láti gbé fúnra Yorùbá. Bàbá wa Ọbásanjọ́ yìí a gbọ́dọ̀ pè wọ́n lárugún torí ẹnu tiwa ò gbà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan t'Awólọ́wọ̀ ṣe ọwọ́ wọn ló ti bàjẹ́, táwọn òṣìṣẹ́ kún. Bàbá Matthew Òkìkíọlá ò lè tọ́ka sí pé tí mo ṣe fúnra mi rèé. Ègbèrègbè ó dáyé bàbá Bọ́lá Ahmed Tinubu, táyé ti rò pé ẹjẹ́ àwọn tí ó tọwọ́ wọn jáde, ẹjẹ́ àwọn tí ó tọwọ́ bàbá Bọ́lá Ahmed jáde. Afárayá káwá gbọ́ pé bí àtà ti gbàjọba láti 1960, ìran Yorùbá méjì péré tí ó rú lórílẹ̀-èdè rí,
òun náà làwọn méjèèjì táwọn wò ó bàbá Matthew Òkìkíọlá àti bàbá Bọ́lá Ahmed Tinubu láti 1960 Nàìjíríà ti fi pé 65 years Yorùbá dẹ̀ rúlu lẹ́ẹ̀mejì péré ká yọ ọdún méjì bàbá Bọ́lá Ahmed Tinubu ká yọ ọdún mọ́kànlá àti ti bàbá Ọbásanjọ́ ká lè mọ́ra wọn 13 years ní Yorùbá fi rúlu nínú 65 ká wọ́n pé Fúlàní ló ní gbogbo ọdún tó kù torí Yíbò lójú oṣù mẹ́fà lọ gbogbo tí Yíbò fi rúlu 6 months 6 months péré nínú aṣọ ológun ká wá gbọ́ pé kò ju oṣù mẹ́fà péré lọ ẹ ṣí mọ́ 13 ó jẹ́ 13-6 ẹ máa ṣe gbogbo Sultana ẹ wá ṣe ọdún 5 Goodluck Ebele Jonathan ẹ lẹ́mọ́ tẹ́ ẹ bá lẹ ọdún 5 rẹ̀ mọ́ gbogbo rẹ̀ ju 18 years lọ tí gbogbo Sultana fi ṣèjọba pẹ̀lú ìran àwọn Karambani tàbá wa yọkù ó jẹ́ pé 47 years làwọn Karambani yìí fi rúlu wa àwọn Karambani yìí wá rí wa níran Yorùbá wọ́n rí wa pé wọ́n wá tọ́jú ọjọ́ iwájú wa wọ́n mú odidi Kwara State bí Kwara State ṣe tóbi tó ilẹ̀ tí wọ́n ti ń sọ Yorùbá ló pọ̀ jù tó jẹ́ pé general language wọn Yorùbá ni wọ́n gbé jù Central North Central Kogi tó yẹ kẹ́ mú àwọn pàtì Kwara àtàwọn pàtì Kogi kẹ́ lẹ̀ wọ́n pọ̀ tàbí kẹ́ pé kan Èkìtì kẹ́ pé kan mọ́pẹ̀lẹ́ Ọ̀ṣun ẹ mọ́ méjì tàbí kẹ́ fún wọn state papọ̀ ẹ mú ẹ pín wọn méjì ẹ kó àwọn kan lọ Kwara ẹ ká àwọn kan lọ Kogi àwọn tẹ́ ẹ kó lọ Kogi Èkìtì ń bẹ nínú wọn Ìgbò náà ń bẹ nínú wọn ẹ lẹ̀ wọ́n pọ̀ ẹ kó wọn lọ Kogi nígbà wọn dé Kogi tán ẹ fi wọn sọ ẹ fà wọn náà sí North Central odi state ilẹ̀ Yorùbá méjì gbangba lẹ gbéjù sígbó nítorí òṣèlú ẹ wá fọ́nà Yorùbá state 6 péré nítorí ọjọ́ ọ̀la wa wípé ìlú tó fẹ́ ṣe dáadáa ni ṣùgbọ́n bó la ṣe jẹ ọjọ́ ọ̀la wọn tá jẹrun tá jẹ ògo ìlú yẹn ògo ilẹ̀ Yorùbá àwọn Fúlàní wọn rún lẹ́nu lójoojúmọ́ wọn wá jẹ́ kó mọ ní mọ̀ pé wọ́n rún ògo Yorùbá lẹ́nu wọn wá fẹ́ tó tẹ̀rì ìwọ̀n ọba ilé ìta mánéjì ní ògo Yorùbá ẹ wá fẹ́ tẹ gbogbo èrè ẹ máa mú ẹran wa jẹ oko wa ẹ máa mú àwọn àgbẹ̀ wa ẹ máa pọ́n ẹ máa dùn wọn bí ẹran àwọn ọmọ wa méjèèjì tá a wá dìbò fún tí wọ́n ti ṣèjọba orílẹ̀-èdè rí àwọn náà lárí lálágbára ńlẹ̀ Yorùbá àwọn akẹjọ́ á lọ bá wọn àwọn èèyàn wà máa wò kí yànnàyànnà kò sí nǹkan fẹ́ ṣe èmi ò tiẹ̀ ní dá sí àbá Ọbásanjọ́ kò torí rẹ̀ sọ̀rọ̀ rí Bọ́lá Ahmed Tinubu tágbára ń bẹ lọ́rẹ̀ lọ́wọ́lọ́wọ́ nítorí pé wò kí yànnàyànnà ìwọ̀n ibi tí ó tẹ̀ lọ́la ìdajì Yorùbá ó ṣe tán àti fẹ̀mí wọn ṣòfò nítorí kó lè bá àrí 2027 ṣe ó ṣe tán ibò tí sọ̀tà ń bá ní ògo Yorùbá ò fẹ́ máa sọ sẹ́nu láràárọ̀ ó kàn máa fẹ́ tánú panu bàbá Bọ́lá Ahmed ṣe tán láti fo ògo Yorùbá kó kún ọ lé Fúlàní lọ́wọ́ kí wọ́n máa fi mọ gàárì níbi tí wọn ò ní tàn mọ́ pé bó o là á ṣe é jà fúnra ẹni kò sí lọ́wọ́ wọn àwọn Yorùbá wa ń gbìyànjú ní gbogbo ọ̀nà pé bó o là á ti bọ́ lóko wàhálà ilé ti kọjá oko ẹrú oko wàhálà ṣé bí tẹ́yìn bá jẹ́rú ṣé bí yóò sì ní chance àti máa rìn lọ́dọ̀ olówó rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ókè mo fẹ́ lọ báyìí pọn mi lódò mo fẹ́ lọ báyìí tukọ̀ yín wọn ò wá lò wá nílò ẹrú wọn wá lò wá nílò ẹlẹ́wọ̀n náà ń lò ran Yorùbá torí ìlú ẹlẹ́wọ̀n ni kí wọ́n fẹ́ràn jẹ́kọ̀ èèyàn kẹ́ lọ́ọ́ fẹjọ́ sùn àwọn agbófinró pé àwọn alágbájá ló wá fẹ́ràn jẹ́kọ̀ mi o wọ́n wà ní ìwọ tí wọ́n fẹ́ràn jẹ́kọ̀ rẹ̀ ìwọ ni ọbọ̀ sẹ́yìn gántà ẹni tó fẹ́ràn jẹ́kọ̀ èló ni gbogbo ohun tó táwa ní 10 million ni wọn ni wọ́n san 50,000 kan máa lọ ṣùgbọ́n torí pé yàdá ṣe ó bọ̀ fa wàhálà yóò kọ́kọ́ lọ sí àtìmọ́lé náà
wọn ó tì mọ́lé sí gbàgà gbogbo alágbára lẹ Yorùbá sì rí kò sẹ́ni tó lè sọ̀rọ̀ tó fi wá dórí wípé tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin ìlú méjì síra wọn ètò yẹ ká fi yanjú rẹ̀ fún wọn àní yanjú rẹ̀ àkọ́kọ́ wò wọ́n ràn tí wọn ó fi gbébọn ojú ogun táwọn ìlú méjèèjì kọ́kọ́ kojú ara wọn náà tẹ́mi ó bọ́ ń bẹ̀ irú rẹ̀ ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ ní 79 nígbà tó Awólọ́wọ̀ fẹ́ ṣèjọba tí ń ṣètò ìdìbò lọ́wọ́ Mọdákẹ́kẹ́ ò dìbò f'Awólọ́wọ̀ wọ́n dá dúró gbogbo ilẹ̀ Yorùbá ò sì bẹ̀rẹ̀ pé kí ni ìdí tẹ́ fi dìbò f'Awólọ́wọ̀ títí tó fi dijọ́ tí Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ yọ̀bọ̀n síra wọn kò sẹ́ni tó béèrè kò sẹ́ni tó béèrè everybody fi dá àgúnlá àgún tẹ̀tẹ̀ bájá bá pẹlẹ́dẹ̀ jẹ́ àgúnlá àgún tẹ̀tẹ̀ bílú àbábá tìmí ṣe máa rónú ìlú bàtá bájá pẹlẹ́dẹ̀ jẹ́ àgúnlá àgún tẹ̀tẹ̀ téńté àgúnlá àgún tẹ̀tẹ̀ lẹ́ẹ̀fífi àti Mọdákẹ́kẹ́ sí ní 1997 Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ wọ́n mú nǹkan lẹ́tàrà wọ́n ja ìjà yẹn fá wọ 1998 ẹ̀rọ wá nígbà tá a dìbò tán tí bàbá Bísí Àkàndé wọlé ní 1999 towards the end of the year tá a fi wọ year 2000 Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ tó mú nǹkan lẹ̀ tó gbóná ìyẹn ló gbóná jù tó jẹ́ pé wọ́n ọkọ àti ìyàwó tí wọ́n fẹ́ra wọn tó jẹ́ Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ wọ́n sì pín ọmọ sí méjì wọ́n sì pa ọmọ bíbí inú wọn tí ìbínú máa fi débẹ̀ ètò orí ẹ̀ ni wọ́n ṣe sọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ́ bá fi ìran Yorùbá lẹ̀ tí Yorùbá bá wọ ojú ogun ipá yín ò ní ká mo tó sọ lẹ́ẹ̀kan sí Yorùbá máa bínú tí wàhálà bá dé ẹni tí ò bá rogun Yorùbá rí ni ó máa sọ pé tí Yorùbá bá lùlù ogun òun lọ sùn wàhálà tó yẹn bá dẹ́rù rẹ̀ wò yóò tójú oorun dojú kú Yorùbá yìí ṣe ìran téèyàn máa túlẹ̀ pé ẹ lọ jà ẹ má jẹ́ kí irú language yẹn wáyé mọ́ ẹni tó bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu wàláhì bí ìgbà téèyàn sọ ògùn náà nínú ni ọ̀rọ̀ burúkú gbà ayé àti tọ̀run ni ẹni tó bá witness ibi tí Yorùbá ti fa àdìgbọ̀n rí pẹ̀lú ọmọ ìyá ara wọn ká mọ̀ aṣọ aráàta torí lè ti ń bọ̀ Yorùbá mú nǹkan lẹ̀ pẹ̀lú aráàta o mo tó tán sọ lẹ́ẹ̀kan sí ẹnu mi sì gbà á nítorí pé a ti sọ lẹ́nà a ti fọ́ lọ́rọ̀ gbogbo yín kọ tí ọ̀gbọ́n yín ẹ ṣe bí ẹni gbọ́ wàhálà ìwà pọ̀ Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ wo ojú ogun lọ ṣùgbọ́n Ọlọ́run fi aṣíwájú kan ó fi jíǹkí ìpínlẹ̀ Ọ̀ṣun fọ́dún 4 aṣíwájú tá à ní gbàgbé rẹ̀ láíláí nínú tàn wọn ni bàbá Bísí Àkàndé bàbá ẹ tí ì mọ orí tẹ́ ẹ ṣe ẹ tí ì mọ̀ ṣùgbọ́n mo tó bẹ Ọlọ́run lójú ẹ̀mí yín àwọn ọmọ yín ó tẹ́wọ́ gba oore báyìí tẹ́yìn gan mọ̀ pé àṣẹ téèyàn bá ṣiṣẹ́ tọ́lọ́run bá nífẹ̀ẹ́ ní ojú ẹni náà lèyìn ó ti jẹ́ mo tó bẹ Ọlọ́run lẹ́ẹ̀kan sí Ọlọ́run lọ́ra ẹ̀mí yín ire àwọn ọmọ yín ó sojú ẹ̀mí yín bàbá Bísí Àkàndé wá jókòó wọ́n wá rántí ìpìlẹ̀ wọ́n wá gbé jókòó kalẹ̀ pé òkè tá a bá ní ká pàrọwà sí Ògúnṣúà tó jẹ́ ọba Mọdákẹ́kẹ́ ìgbà yẹn àti Olúbùṣe ẹ̀rí ogun tó jẹ́ ọba tó jẹ́ Olúfẹ́ ìgbà náà tá a bá pàrọwà sáwọn ọba méjèèjì pé ẹ má fìjà pẹ́ ta mọ́ ǹjẹ́ yóò rọ̀ bàbá Bísí Àkàndé rí i pé kò lè rọ̀ n tó lè rọ̀ nínú wọn kì í ṣẹ̀tù n tí ó rọ̀ nínú wọn ni ká béèrè lọ́wọ́ tó pé kí ni ń fẹ́ ká béèrè lọ́wọ́ òsì pé kí ni wọn náà ń fẹ́ òsì fẹ́ nǹkan kan n tó sì fẹ́ ni pé ọlá tí ń bẹ lọ́wọ́ òsì Ọlọ́run ó fẹ́ fi rẹ́ ọ̀tún ó fẹ́ fi rẹ́ jẹ òdodo táwọn èèyàn fẹ́ sọ ń bẹ nìyẹn o bàbá Bísí Àkàndé wá wípé òsì bá wí àṣẹ mọ́ lónìí bàbá wa wò pé ẹja àkókò ṣe báyìí ibi inú abọ́ kan ṣoṣo tí àgbò méjì tẹ́ni kí wọ́n máa tọrí bọ́ náà kótó kan náà jẹun tẹ́ ẹ̀ bá ti fẹ́ kí wọ́n máa kàn nígbà gbogbo
ẹ̀yà abọ́ oúnjẹ wọn sọ́nà méjì, oníkálukú jẹun lọ́tọ̀ọ̀tọ̀. Náà wá ya abọ́ oúnjẹ wọn sọ́nà méjì, oníkálukú wá jẹ oúnjẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ńlá àlàáfíà bá dé ní Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ láti bí 20 ọdún là bá gbọ́jà àwọn mọ́. Tí Ifẹ̀ bá ń bá èèyàn fa wàhálà, Mọdákẹ́kẹ́ gan mọ̀ bá ẹni náà bínú. Ẹ lọ́ọ́ bèèrè ọ̀rọ̀ tí mo sọ yìí nífẹ̀ àti Mọdákẹ́kẹ́ lè ní. Lọ́sẹ̀ wá dira wọn mú bí ọmọ ìyá. Ìjọba tá à ń bá ṣe lókè kéèyàn ń wòran Yorùbá kó sì fún wa ní stéètì 6 péré. Àwọn wá ní stéètì 19 tí wọ́n ń control. Ẹ wá fún Yorùbá lẹ́yọ 6 ẹyọ. Nítorí pé ẹ fẹ́ máa rẹwà jẹ lọ láéláé, ẹ fẹ́ ká máa wà nínú ìlà ìlò tó jẹ́ pé ẹ̀yin bàbá jẹ president orílẹ̀-èdè yìí, ẹ̀yin lẹ̀ ń yàn lé wa lọ́wọ́. Ìdí rèé tó fi jẹ́ pé presidency nílẹ̀ Yorùbá Haúsá ní dìtámì ẹ̀. Ìtọ́pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń kó kiri bí olóṣèlú ò mọ̀ ní, ṣùgbọ́n tẹ́ bá ti pín múra lé wọn lọ́wọ́ àti Mọ́kà, ayé wọn ti dá. Wọn ò fẹ́ mọ̀ báyìí ọ̀la àwọn ọmọ wọn ò ní sunwọ̀n, gbogbo wọn ò fẹ́ mọ̀. Tá bá ti fún bàbá Mọ́kà, ó ṣe tá àti fìyà jẹ ìyàwó rẹ̀ àtọmọ tó bí. Mọ́kà tí ó lọ tí ó dé tí ó pé ní olè mẹrẹ́ǹtì ni ó dé sí. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ló ń múra tó pé ilé onílé lẹ dé sí, kì í ṣe lé yín. Ilé tí láńlọ́ọ̀dù padà tó máa lé yín kiri lọ́la pé ẹ wá sanwó ilé, ibẹ̀ lọ̀pọ̀lọpọ̀ yín dé sí. Sóore ni wọ́n ṣe fún yín àbá ba ọjọ́ ọ̀la yín jẹ́. Ìta ń sọ fún yín tí gbogbo yín ò gbà ní, èyí péréte yìí lè jẹ́ kí ilẹ̀ Yorùbá ó nísinmi. Tẹ́ ń pera yín lólóṣèlú, èyí lẹ fi ilẹ̀ Yorùbá sínú ìlà ìlò. Díẹ̀ nínú ẹ̀yin gọ́fúnà ilẹ̀ Yorùbá lẹ jẹ́ aláàánú Yorùbá, lẹ rí náà rí wípé tẹ́ ẹ bá kú lórí ipò tẹ́ ẹ wà yìí, ọlá Yorùbá ò sunwọ̀n. Díẹ̀ nínú yín lórí. Àwọn ìyókù sáwà wá pé ṣé kí mo sá ti rówó tí fi tọ́jú àwọn ọmọ mi àti ìyàwó mi ilẹ̀ Yorùbá ò bá mọ̀ sunwọ̀n. Ṣé ẹ ti rí páyé Yorùbá làwọn kankan fi ń tàfàlà? Mò ń sọ ọjọ́ kìíní àná, mo ní gbogbo wàhálà tẹ́ ń wò nílẹ̀ Yorùbá yìí táwọn olóṣèlú ń dálẹ̀, tẹ́ ẹ bá ti dìbò fún wọn tán, ní táwọn àtọmọ wọn fi máa jẹun ilẹ̀ fún wọn. Àwọn òṣètàn àti yọ ẹ̀yìn kúrò ní àjàgà tẹ̀yìn wà ni mo ṣe ń pariwo pé tọ́lọ́run bá lẹ́kẹ́ 2027 bá wa láyọ̀ àtàlàáfíà, ìbọn ẹyọkẹ́ bàbá Bọ́lá Ahmed ò ní rí eléyìí tá à ń bá a lọ. Mo tó sọ lẹ́ẹ̀kan sí, àwọn èèyàn ní mọ́sàn ọmọ tí ó jẹ́ mọ́ sọ ni wípé ẹ̀ẹ̀rí ti wà rò. Àwa náà wà á la àwọn èèyàn wa lójú kí wọ́n rí. Àti bí ìsálẹ́ká kéèsì ogun ẹwà ìjọba ọmọ yín náà wá ń káàkiri bí pírẹsidẹ́ǹtì Nàìjíríà, bí pírẹsidẹ́ǹtì ni o, bí kánsẹ́lọ̀ ni, bí chairman local government, bóun sì lọ lórí àgẹ́gbẹ́ APC ni àmọ́. Òun ló mọ lo convoy káàkiri làwọn security ó tẹ̀lé lẹ́yìn ní ó mọ wọ́ kiri. Wọ́n ní Ṣèyí Tinubu ni ó tún ti lọ Katsina lónìí, ó tún ti bàbá rẹ̀ gẹ́ ò lọ Katsina kárí, ìyá rẹ̀ gẹ́ ò lọ Katsina. Òun làwọn arí tí ń káàkiri nígbà tó léde ti bẹ̀rẹ̀. Ilé ìtẹ́jú fẹ́ gbé wọ̀ yìí ó tún yàtọ̀ sí ní tá à ń bá bọ̀. Ẹ̀yin tó yẹ ká bá seriousness nínú yín, kí gbogbo wọn máa fi àwọn ọ̀ràn ìyókù yangàn ká máa fi wọ́n sakọ́ pé ṣe ti rí pé Yorùbá dáa ju gbogbo àwọn tó ti ṣèjọba lọ. Títí yín ló wá wọ́ sí ju ebi ń pàlú lọ́wọ́. Ìgbà náà lọmọ yín wá ń sakọ́ kiri. My father is the best president. Adé ń sọ fún yín látòrí àwọn tí bàbá wọn ṣe dáadáa gan níjọba tó jẹ́ Fúlàní. Mélòó lẹ ra ọmọ wọn tí ń yan fanda tí ń kó convoy kiri. Bí Babangida ṣe sọ látọwọ́ ọmọ rẹ̀ kó convoy. Àwọn ọmọ Abacha ń gbà yẹn private jet Abacha ni wọ́n ń gùn. Nígbà tí Muhammadu Ibrahim tí ń lo presidential àti ìsìs ọmọ Abacha ní kí ló padà hẹ́ndì ẹ̀ plane crash. Kẹ́ ẹ bá gbàgbé tán, àwọn kan túlẹ̀ nílẹ̀ Yorùbá pẹ̀lú ogun. Ẹ̀mí ìlú ni bàbá Bọ́lá Ahmed Tinubu ti dá sí wàhálà ilẹ̀ Yorùbá ní ọ̀tẹ̀ ti di pírẹsidẹ́ǹtì. Nígbà tẹ́ ẹ̀ tí ìdágan ẹ̀ dá sí ayédèrú, ṣùgbọ́n ẹ fẹ́ kí Yorùbá máa fèbó wọn ká máa fi fún yín gbogbo gbà. Òun ni mo ṣe ní àlàlẹ̀ Yorùbá lójú.
ọ̀pọ̀lọpọ̀ tí ń dìbò mọ nǹkan kan ẹ ti fi bí pa àwọn èèyàn débi pé tán bá rí 5,000 naira pé at least yóò kàṣá wá àtàtàrodo àti tàtàṣé tí wọ́n rọ bẹ́sẹ̀ lálẹ́ ẹjọ́ náà wọn ò ronú ọjọ́ kejì pé táwọn ò bá wá rí lọ́la ńkọ́ bó làwọn ó ṣe survive wọ́n ti gbàgbé pé nígbà tẹ́ ẹ̀ fáwọn tẹ́ ẹ̀ rántí wọn báyìí ṣe báwọn ń jẹun àwọn òkú ìgbọ́n tó ti bá ti mú 5,000 naira wá tẹ́ kanlẹ̀kùn wọn lóru pé lọ́la o àwa ni ẹ tẹ̀ka fún ẹgbẹ́ 5,000 naira owó oúnjẹ yín gbogbo wọn ṣetán àti tẹ̀ka torí ẹ̀ mo fi ń sọ fún yín ìbò ilẹ̀ haúsá tẹ́ ẹ̀ máa gbẹ́kẹ̀lé lẹ̀ ti dẹ́yẹ sí ìbò ilẹ̀ yorùbá wà nù bò tẹ́ gbẹ́kẹ̀lé lélẹ́yìí tó lọ nù mẹ́fà mẹ́rin lẹ mú eléyìí tí tẹ́ bá rẹ̀ yọ̀ kan mọ́ ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba torí àwọn èèyàn mú nǹkan lẹ̀ tààrà pẹ̀lú yín pẹ̀lú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí tá à ń rí tá à ń pariwo lójoojúmọ́ tẹ́ẹ̀dẹ̀ ṣe gbé nípa ẹ̀gbọ́ yìí tí ń dun àwa kan nílẹ̀ yorùbá ni pé eléyìí tẹ́ ṣe gbé nípa ẹ̀gbọ́ yìí kò dáa ẹ fi wá ṣèṣe pé ìran wo ni ìran yìí yìí sì ń dun ìran yorùbá púpọ̀ bẹ́ẹ̀ ṣe ọwọ́ tẹ́ fi mú wa. Buhari ti ń kó 12 million votes kiri ní gbogbo ọjọ́ ayé rẹ̀ kì í ṣe báyìí sáwọn ọ̀ràn rẹ̀ ló fi rí stand by 12 million. Ta lẹ fẹ́ rán sí wa nípínlẹ̀ Ọ̀ṣun tí ó bá wa sọ̀rọ̀ Sóyètọ́lá àbúrò yín tó láhùn bíi kọ̀kọ̀gún ni ó bá wa sọ̀rọ̀ àbí àwọn APC tẹ́ ń kó kiri tọ́pọ̀lọpọ̀ wọn tí ìmíì wọ́n fẹ́ lè máa mọ́dán lára rẹ̀ sáwọn ni ó bá wa sọ̀rọ̀. Bàbá ìtí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn Ọ̀ṣun àti ẹ̀yin olóṣèlú lẹ́ ń dálẹ̀ o ẹ̀yin olóṣèlú ni ní tó bá yẹ kẹ́ ẹ fún wọn ní local government yẹn ẹ lọ fún wọn ẹ parí ìjà yẹn lápàgbé bí bàbá Bísí Àkàndé ṣe parí Ìfẹ́ Mọ̀dákẹ́kẹ́ ẹ lọ yanjú rẹ̀ ó pọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ń bẹ nípínlẹ̀ Kwara káàkiri ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ adẹ ń sọ gbogbo àwọn fídíò tí mo ti ṣe sẹ́yìn mo sọ títí Ìkìrun àtọba àgùn fún yín níjọ́ táwọn náà bá mú nǹkan lẹ̀ gbé eré àtàwàdà ni sàbí kéèsì wọn wà ní kóòtù láti ọdún yìí olùkálùkù sáà ń lọ́wọ́ agbára tó ní tábà ti gbé gómìnà kan wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun mo mọ tárẹ́gbẹ́ ṣe lórí ìjà Ìkìrun àtọba àgùn ẹ fún ọba àgùn ní wọ́ọ̀dù kan wọ́ọ̀dù ọba àgùn ṣe tóbi tó ìlú àtọlẹ̀dọ́lẹ̀ ló tó ti lu ẹgbẹ̀rún ọdún méjì láyé ẹ fún ní wọ́ọ̀dù ẹyọ kan kánsẹ́lọ̀ kan lọ́ba àgùn ní ìlú kan tán pè ní Ọ̀tánlé ẹ wo Ọ̀tánlé bó ṣe tóbi tó ẹ wo iye ọdún tí Ọ̀tánlé ti wà kíró àwọn Ìrágbìjí nǹkan tó máa bẹ ìlú Ìrágbìjí tẹ̀ ń wò yẹn ara àṣẹ́kùbọ̀ Ọ̀tánlé ni o Ọ̀tánlé yìí ní Ìrágbìjí ti kúrò tó fi wá tẹ̀dó síbi tó wà lénìí Ọ̀tánlé yìí lọ́ba àgùn ti kúrò tó fi wá tẹ̀dó síbi tó wà lónìí Ọ̀tánlé yìí ní Ọ̀tayégbájú tó ní kánsẹ́lọ̀ méjì náà ti kú ò Ìrágbìjí ní tó kánsẹ́lọ̀ mẹ́rin o Ọ̀tayégbájú tó kù látara Ọ̀tánlé kánsẹ́lọ̀ tí wọ́n tó méjì àwọn ti jẹ chairman local government rí ní Bolúwadúró Ìrágbìjí ti ṣe chairman dáadáa láìmọye ìgbà wọ́n ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀tánlé làwọn náà ti kú ò ọba àgùn tí ẹ ṣe chairman local government rí àgbàtàn gbé LCD àgbẹ̀dàn gbórúkọ ilé ìtàn ṣe lọ tí Oyètọ́lá ṣe táfọba àgùn ní opportunity láti rule nígbà tán pé wọ́n sí abẹ́ẹ̀bà wọ́n tó gbé ọba àgùn wọ́n tó lọ jù sábẹ́ẹ̀bà ọ̀rọ̀ òṣèlú ni o kéèyàn gbé ọba àgùn sí abẹ́ẹ̀bà ọ̀rọ̀ òṣèlú ni adẹ̀gbọ́ transaction tó wáyé láàrin Akìrun àti Ẹ̀bùrú Ọ̀fìbà àwọn ọmọ gbogbo ṣe sanwó local government yẹn tán fi yọ ọba àgùn sẹ́yìn ní ọ̀dọ̀mí àwọn àwò bẹ́ẹ̀ ìrìn àjò ìlú yẹn wá ń lọ báyẹn Ọ̀tánlé táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí kánsẹ́lọ̀ kan làwọn náà ní bọ́tánlé ṣe tóbi tó abẹ́ Òbòkun náà wà Òbòkun local government ẹ fáwọn náà ní kánsẹ́lọ̀ ẹ̀yọ kan Ọ̀tánlé bó ṣe lọ́pẹ̀lẹ̀ Ọ̀ṣun nu
tẹ̀yìn àwọn èèyàn jẹ lọ. Kíyàn ó fún odidi ìpínlẹ̀ Ọ̀ṣun ní àkàrà èèyàn kẹ́kẹ́ wá ní kó máa pínlẹ̀ ra wọn lọ́wọ́. Ẹ wo bí fẹ́ ṣe tóbi tó yóò kọ́kọ́ la àkàrà yẹn sí méjì. Bó ṣe tóbi tó ìlàjì tó kù yóò gé sí méjì. Ẹdẹ òbú tiẹ̀ èrò tó bá wà lẹ́lẹ́ máa fún àwọn ìlú àtọlẹ̀dọ́ ńlẹ̀ yẹn ìwọ́n náà gba tíntínì bó ṣe kọ́ fúrẹ́ra lè rẹ jẹ ìwọ́n náà gba tíntínì òun náà fi ń survive. Kò pé wá nílẹ̀ Yorùbá a dẹ̀ pé Ọ̀ṣun state ní orírun ilẹ̀ Yorùbá gbogbo tẹ́ fún wọn bẹ̀ kò tó wọn gbogbo wọn wá dákẹ́ wọn retí ọjọ́ tí ó dáa ọjọ́ tí ó dáa tẹ́lẹ̀ ń dúró dè náà lọ́jọ́ tí bàbá tí ìran Yorùbá bá gorí àpèrè Yorùbá wá gorí àpèrè lónìí kí làbọ̀ ọbẹ̀ pé Yorùbá ní ṣèjọba orílẹ̀-èdè yìí lọ́wọ́ kí làbọ̀ ọdún kejì ń rí kọjá lọ odidi Nàìjíríà gan ò sínú àlàáfíà débi pé yóò tẹ̀ wá rántí pé ìpínlẹ̀ Ọ̀ṣun odidi Nàìjíríà gan ò sínú àlàáfíà débi tẹ̀ yóò wá rántí ìpínlẹ̀ Ọ̀ṣun. Wàhálà yìí ló mú àwọn àlòbù ìkànkàn Ifọ̀ Ọ̀ṣun bọ́ sójú ogun tí wọ́n yọ àdá tira wọn àti bọn. Ọ̀pọ̀lọpọ̀ ìlú sì ń bọ̀ ń bẹ̀ lọ́la nípínlẹ̀ Ọ̀ṣun mo tún sọ lónìí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá mo ti pè yín sọ̀rọ̀ yìí rí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá mo ti pè yín sí rí kò sínú yín tí ń jà fẹ́lòmíì àfi torí pé nǹkan ò tó oníkálukú ń jà fara rẹ̀. Ara tó gbé àwọn bàbá Bánjí Akíntóyè àti Olóyè Sunday Igboho dó sẹ́yìn òdì rèé tí wọn ò sùn tí wọn ò wo pé bóun lẹ Yorùbá ó sì gbà dáńdè tọmọ aládé ò sí ní máa fi eyín pẹ́ran fúnra wọn tó jẹ́ pé oníkálukú mọ ọbẹ̀ dání lẹ́lọ́ọ́ bu ẹrin kì í ṣe pé àmọ́ wa mú ìkiri erin kan ibẹ̀ ní Ìjẹ̀bú ti jẹ ibẹ̀ l'Oǹdó ti jẹ ibẹ̀ l'Èkìtì ó ti bu tiẹ̀ Ọ̀ṣun ó bù gbogbo àwọn à ń pín mọ́ra wa lọ́wọ́ ìkiri ẹran kan tí ò tó wá pín tí ò tó dídí ìlú kan sọ sẹ́nu ẹ̀wọ̀n fún stéètì 6 kí wọ́n máa pín lára ara wọn. Ilé yìí ló mú àwa wá ní gbogbo ìgbà ilẹ̀ Yorùbá ó mọ̀ dọwọ́ yín ẹ̀yin èèyàn mi a ní aṣáájú tí ó jà fún wa a ní aṣáájú àfi kí fún ara wa ká dìde ká jà fúnra wa o níbi tọ́rọ̀ dé dúró tá a bá ní kòun ní ìmọ̀ ń dò yìí ká nílọ gbogbo nǹkan ló ní àkókò àti ìgbà tó bá dàkókò kan èmi àtẹ̀yìn àwọn ọmọ wa káwọn fìpè ránṣẹ́ sí wa bí tá a bá wà ibi àwọn bàbá wa dẹ̀ rí kíní wọ́n dẹ̀ daṣọ bò mọ́bẹ̀ wọn ò tiẹ̀ sọ̀rọ̀ lé lórí tọ́lúkálùkù wọn fi lọ ẹ jẹ́ ká pa ìmọ̀ pọ̀ ká pa ohùn pọ̀ ká fohùn ṣọ̀kan let's speak one voice ilé tí ó gbé wa kúrò nínú ìgbèkùn tí ìran Yorùbá wà lọ́tọ̀ọ́jọ́ tó ti pẹ́ àti sọ kíní fá ajẹ́ ẹ̀mọ́ bí tí kíní yìí ń lọ wípé níbi tá a bá kíní dé tá a bá ní ká máa wòran kò súnwọ̀n ẹ wo ẹ̀rin ilé àtọ̀fà láì ìgbà tí Buhari wà ní gọ́ọ̀mẹ̀ntì wọ́n mú nǹkan lẹ̀ lọ́fà àtẹ̀rin ilé o tí wọ́n mú nǹkan lẹ̀ tààrà ẹ wo àtìgbà tí ọ̀fà àtẹ̀rin ilé tí ń fa wàhálà ìbọ̀ láti 80s tó ti ń fà bọ̀ tí wọn náà ẹ̀mí ń sùn bẹ́ẹ̀ lójú gbogbo ìgbà tá bá túlẹ̀ o kí ni wàhálà tiwọn náà kò tó wọn pín ẹnìkan tó ń pàṣàmì igun fẹ́ nìkan ẹ pè local government nígbà tó fà ti gba local government tiẹ̀ tán ẹ tún wá pín ẹ̀rin ilé ẹ lọ pín sábẹ́ ẹ̀lẹ́mọ̀nà ẹ wá lẹ́rìn ilé ò ní máa bínú ẹ wá lẹ́rìn ilé ò ní bínú bó lẹ́rìn ilé ò sí ní bínú níta ń pè níyàn jẹnu kí sì ló fà tán fi yanra wọn jẹ kò tó a sì ní agbára lọ́wọ́ láti lè ṣe bàbá Bọ́lá Ahmed Tinubu ní agbára àti pé local government tí ò bá tiẹ̀ ṣe tá àti pé state fáwọn nǹkan local government nípínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Kwara àtògùn àtọ̀yọ́ Èkìtì bẹ́ẹ̀ fún local government
àwọn tí wọ́n pín ìpín kò pé fún ẹ lọ sí Bayelsa state ẹ fún Bayelsa tí ò tó mélòó ẹ fún wọn ní state ẹ ṣẹ̀pẹ́ local government 6 péré wọ́n sì yan representative lọ sí Abuja wọ́n yan senator lọ sí Abuja ẹ wo ìpínlẹ̀ Ọ̀ṣun we have 30 local government bàbá kan ló ṣe ẹyọ kan mọ́ tó pé 31 òun ló ṣẹ́tù wàhálà Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́. Ọba Àgùn tó yẹ kó jẹ́ olórí local government ká kó dá dúró ẹ fi wọ́n sábẹ́ Ìfẹ́ lódò abẹ́ Ìkìrun ní 8 local government Ọba Àgùn wá ní 1 local government ẹ wá ní ìjà ò ní ṣẹlẹ̀ ńjọ́ kan wàhálà ó ṣẹlẹ̀ ìtí ń ṣẹlẹ̀ lẹ́rìn ilé àti fọ́ọ̀sùn olè ń rí àti lóòbù òun náà ní ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara láàrin Ọ̀fà àtẹ̀rìnlé wàhálà ó ṣẹlẹ̀ ní gbogbo ibi tá à ń sọ yìí ilẹ̀ Yorùbá ni wọ́n ẹ wá wo nǹkan ò tó Yorùbá ẹ wo ìran mi láti ọdún yìí àwa kàwé Awólọ́wọ̀ ṣe tú wálẹ̀ pé a kàwé ẹ̀yin kan tẹ́ ẹ̀ lóore tẹ́ fẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá ẹ wá jẹ́ kí ìwé tí ìran Yorùbá kà lọ́fẹ̀ẹ́ ẹ wá jẹ́ wúlò fọ́nrán Yorùbá adẹ̀ ń pè gbogbo yín dẹ̀ rí Ọbásanjọ́ rí Tinubu rí gbogbo yín ẹ jẹ́ á mọ̀ pé àwọn tá à ń bá ṣe ọ̀tá wa ni wọ́n nǹkan tó wọn àníṣẹ́kù ń bẹ fún wọn lọ́dọ̀ tiwọn ẹ ṣe góòdì Sàǹfàrà lẹ̀ àwọn òyìnbó wá ń fi helicopter kó góòdì kú ńbẹ̀ wọ́n ń ṣe trading níbẹ̀ lójoojúmọ́ wọ́n ní góòdì ibẹ̀ ṣe góòdì Nàìjíríà pé góòdì Sàǹfàrà ni ẹ mú góòdì Iléṣà ẹ dè mọ́bẹ̀ wọ́n ń jí wà ẹ pé òun ní góòdì Nàìjíríà ẹ kó àwọn àmì síbẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n ń jí wá àwọn Haúsá yìí náà lẹ́ẹ̀bà ń bẹ̀ torí ọtí mi lọ́bẹ̀ láàsì Haúsá amórí tí ń wa kùsà àwọn náà wọ́n ń wá ti Zamfara àwọn náà wọ́n ń wá ti bí bó tẹ̀jọ́ pé wọ́n lọ́wọ́ àwọn èèyàn wa náà nínú ìyẹn ò tiẹ̀ dùn mí bí kílù olóró ajé kébi ó sì máa pa aráàlú kíjọba máa fohùn dè wọ́n mọ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ débẹ̀ àwọn aṣẹ̀mọ́lù tó sì wà lókè ọya àwọn ń ta tiwọn wọ́n fi ń sọ̀rọ̀ ajé sápò ara wọn wọn ò fúnjọba jẹ tíjọba ó ṣe. àwọn á sọ fún yín toríjọ́ tí Yorùbá bá sanjú tán Yorùbá ti dé ẹtí tí Yorùbá débì kan nígbà tí Yorùbá ó bá jáde pẹ̀lú wàhálà bàbá Bọ́lá Ahmed Tinubu torí ẹ̀ mú mi sọ pé fúnra ara yín lẹ yọ̀bọ̀n sí ìran Yorùbá o ṣùgbọ́n tẹ́ ẹ bá yọ̀bọ̀n sí ìran Yorùbá ọ̀hún lẹ jẹ́ńjọ́ náà ẹ̀ jọ̀hún ẹni tó bá dẹ̀ jẹ ọ̀hún ó bọ̀ ọ̀hún lọ torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ gbọmọgbọmọ mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ó jẹ́ kí fọ́nrán yìí ó jáde káyé orí torí ọ̀hún ni tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá ṣí iná sílẹ̀ Yorùbá ọ̀hún ló jẹ ọ̀hún ni ọ̀hún torí tẹ́ ẹ bá dákẹ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tá à ń sọ lójoojúmọ́ pé ìyà ń jẹ àwọn èèyàn wa láwọn apá abìkan ìyà ìmọ̀dí ìyà tí ò kàn wọ́n lọ́wọ́ tí ò kàn wọ́n lẹ́sẹ̀ ní ń jẹ wọ́n tí ànító àtàníṣẹ́kù bá wà láàrin wọn kí ló máa mú wọn dojú ìjà kọra wọn gbogbo kí ní ìlànàdọ́gbọ́n bá yín sọ ẹ jáde ẹ sọ̀rọ̀ ẹ bá wọn ran yín sọ̀rọ̀ ẹ má fi wá tayò òṣèlú mọ́ gbogbo nǹkan kan là fi ṣòṣèlú ẹ tún múra yín ẹ tó ń pìlẹ̀ wọn bí géèmù ní tí ń dun èmi tẹ́mi fi ń sọ̀rọ̀ gbogbo gbà nìyẹn ṣùgbọ́n tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ gbọ́ ntí máa tẹ̀yìn ẹ̀ wá ó burú ju gbogbo tẹ́ ẹ̀ ń rí lọ o Yorùbá yìí sọ̀lẹ o ẹ̀mí pé mò ń sọ lónìí ìran Yorùbá yìí ṣe ìran ọ̀lẹ tí ò lè jà níjọ́ tí Yorùbá bá jà ṣé ẹ láti jà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ẹ ti ń sún Yorùbá kan gírí lọ níjọ́ tí Yorùbá bá bóde ìjà yóò yíwọ́ mò ń sọ gbogbo ìgbà ìkìlọ̀ tèmi rèé o ìkìlọ̀ ńlá dẹ̀ ni mo fẹ́ kẹ́ lọ mójútó gọ́vnà Adémọ́lá Adélékè ẹgbẹ́ ìgbìmọ̀ ńlá dìde nípínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n lọ wójútùú sí gbogbo àwọn aáwọ̀ tí ń ṣẹlẹ̀ káàkiri ọ̀rọ̀ báńdìrì nípínlẹ̀ Ọ̀ṣun tẹ́ ẹ bá fẹ́ kẹ́yìn náà gbádùn ìjọba yín ní tẹ́ ẹ lè ṣe nìyẹn gọ́vnà a rí yín léyìn dáadáa lójú ká máa bá yín sọ àwọn èèyàn dẹ̀ rí yín ló nínú re
tá máa ń sọ̀rọ̀ pé inú èèyàn mọ́, inú gọ́vùnà Adémọ́lá mọ́ gan, èèyàn dáadáa ni, kódà gan kẹ́ mọ́ sòṣèlú èèyàn dáadáa ni gẹ́gẹ́ báwọn èèyàn, torí ẹni tí inú rẹ̀ ìbá dùn ìjó, wàláì ẹni tí inú rẹ̀ ìbá dùn kì í jó, aláyọ̀ èèyàn nìyẹn, ẹni tí tọ́lọ́ ń fi ayọ̀ àti ìdùnnú rán, tí ò ka nǹkan kún lọ́lọ́run ṣe yín, ọlọ́run rẹ̀ ní ba ayọ̀ àti ìdùnnú yín jẹ́. Gbogbo ọ̀nà pátá àwọn ọmọ yín náà rà láàánú, ẹ dìde sí wàhálà ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ sọ̀ọ̀fẹ́ fúnra yín ká mọ̀ pé ẹ̀yin láṣíwájú wa tòní, torí ìlú tí ò bá láṣíwájú inú òkùnkùn nílùú òun wà, tàbí tá máa ní aṣíwájú burúkú, ìgbà míì máa ń wá ìlú ó ṣe aṣíwájú yàn, aṣíwájú tó máa wá sí yàn yẹn ni ó kó wọn sínú ìgbèkùn, ṣùgbọ́n ọlọ́run jọ ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọn ò sì yàn lórí ọ̀rọ̀ yín. Gbogbo pa tẹ́ ẹ bá ní, tẹ́ ẹ bá mọ̀, tẹ́ ẹ bá nídìí kí irú wọn jáde ká sọ̀rọ̀ fáwọn, ká pe àwọn torí tẹlẹ́mù ká bá wọn sòdodo ọ̀rọ̀, ká yanjú ọ̀rọ̀ báńdìrì tí ń bẹ láàrin wọn, ní ọ̀rọ̀ áwọ̀ local government, ní ọ̀rọ̀ áwọ̀ bọ́ ṣe ń pín tí ò dọ́gba. Tẹ́ ẹ bá rántí kéèsì kan láàrin Ìgbàjọ àtòkèrùn, tí ìbá ṣe pé ọba Òkèrùn jẹ́ alágbára, Ìgbàjọ ò bá tẹ Òkèrùn mọ́lẹ̀ pẹ̀lú gbajúmọ̀ wọn tí wọ́n ní lọ́wọ́, ṣùgbọ́n torí pé ọba Òkèrùn jẹ́ ọba alágbára, lára àwọn ọba tèmi mọ̀ tí wọ́n jẹ́ alágbára ńlẹ̀ Yorùbá lónìí lọ́ba Òkèrùn wà. Òun ni wọ́n fi rí Bólúwadúró tí wọ́n gbà sí Ọ̀tà Ayégbájú, òun ni wọ́n fi rí gbà o, local government ẹ̀ ń wò ó ni wọ́n fi rí gbà. Wọ́n dẹ̀ pín ire lọ́dọ̀ wọn, wọ́n pín ire, kò sí jà. Bàbá yẹn nǹkan pè lágbára nu, ó lo agbára ẹ̀ kò fi yan ìlú kankan jẹ. Ẹ jẹ́ agbá local government fún Ọ̀tà Ayégbájú, ẹ jẹ́ kọ́ ọmọ mi kọ́kọ́ ṣe chairman, tọ́mọ̀ ní bá ṣe tán ẹ jẹ́ kọ́ ọmọ bòmíì náà ṣe. Gbogbo àwọn ìlú bí Ẹrípá, bí Ìrẹsì táwọn alábẹ́ Bólúwadúró local government ni wọ́n ń gbádùn local government yẹn. Gbogbo wọn ń gbádùn local government yẹn lọ béèrè. Ẹ wá sí ìfẹ́lódùn local government, ẹ wá wo bàbá ńlá yẹn jẹ. Nígbà tí kánsẹ́lọ̀ kan láàrin kánsẹ́lọ̀ 8 kí ló fẹ́ ṣe, ibà tí ò tó ọba àgùn, àwọn lé kánsẹ́lọ̀ 2. Ìgbà tí wọ́n pè LCDA àbí kí wọ́n gbórúkọ local government wọ́n máa ń fún wọn tí àwọn APC máa kírètì kiri yẹn, ibà wọn tún gbé lọ, wọ́n fọba àgùn sábẹ́ bà. Gbogbo kí ni wọ́n wọ̀nyí, bóun ni ò ṣe ní máa díjà lẹ̀, bóun ni ò ṣe ní máa díjà lẹ̀. Ní Tárẹ́gbẹ́ ṣe fún wọn ládùúgbò yẹn nìyẹn. Ó mọ̀ pé gbogbo yẹn pátá ẹ̀ kí ń wádìí ẹni tó bá ti fi connection, bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ láì kó jẹ́ pé gbogbo èèyàn pátá connection wọ́n fi máa jẹun. Ẹni tí ò bá ti mọ̀ yín rí lè bí ó mọ̀ pa. Téèyàn ó bá jẹun lẹ̀ Yorùbá gbọ́dọ̀ mọ̀ Bọ́lá Ahmed Tinubu. Tó bá máa rí nǹkan gidi ṣe gbọ́dọ̀ mọ̀ Bọ́lá Ahmed. Bọ́ bá ara rẹ̀ lẹ́kọ̀ọ́ tó mọ̀ Bọ́lá Ahmed Tinubu, àwọn Bọ́lá Ahmed Tinubu ni ó gbalẹ̀ lọ́wọ́ rẹ̀ padà. Níbi tí wàhálà lè dé ní ilẹ̀ Yorùbá lónìí. Tó o bá ìralẹ̀ nílẹ̀ Yorùbá tí ò bá sọ́wọ́ wọn bẹ̀, ọtí sí ilẹ̀ ra. Kódà àwọn ọmọ ìyá yóò wá ní free hand. Ẹ̀yin nìkan lè jẹ gàba ní gbogbo ibi tó wà agbára wà. So anybody tí ò bá ti mọ̀ yín rí, kódà kó jẹ́ ṣiṣẹ́ tó lówó lọ́wọ́ tó fẹ́ fi ṣe nǹkan kò lè rí nǹkan ṣe, àfi kó wá mọ̀ yín. Ǹjẹ́ wo ni Yorùbá wá fẹ́ kó nínú ìgbèkùn? Gbogbo tí ó mú Yorùbá jà ní ìjọ kan, àwa ti predict ẹlẹ́ fún yín tó bá wù yẹn tẹ̀lé. Yorùbá ó jà níjọ kan. Nígbà tí wàhálà bá dé Yorùbá ó jà. Mi ò fẹ́ kí fídíò yìí gùn jù báyìí lọ. Ẹ máa retí second part fídíò yìí toró ní second part. Inú mi máa dùn tẹ́ bá lè pín fídíò yìí káàkiri kí gbogbo ayé ó rí. Ẹ ṣé gan.